welcome. A gbọ́ pé ọba ó fún Ọọ̀ni ní 48 hours pé kí wọ́n fi rìbáàsì oyè tí wọ́n fún Dr. Sanusi. Yes. Ṣé ẹ mọ̀ pé nǹkan àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ó ti ń lọ síbi tí a máa ṣèwádìí àwọn nǹkan kan nípa ẹ̀. Ẹ rántí pé òun náà ni wọ́n fẹ̀sùn kàn gbà yẹn tí wọ́n ránṣẹ́ sí bàbá ọba ìlú Ọ̀yọ́ tó jí. At the end of the day bàbá ọba Ọ̀yọ́ tó jí end up dead nípa lílù tí wọ́n ní wọ́n lù láàfin tí Aláàfin yìí Ọ̀wọ́ Adé tó fún wọn ní ọ̀dà pé ẹ dì pẹ̀lú ẹ̀. After dealing with the man la gbọ́ pé bàbá yẹn ti kú. Àdẹ̀tí rí bóyá a wà á lè sọ bóyá bàbá Ọ̀yọ́ tó jí kò bímọ sáyé tàbí kò lẹ́gbọ̀n kò lábúrò kò ní siblings, because ó yẹ ká ti gbọ́ nípa ibi tí ẹjọ́ yẹn dé dúró báyìí. Ìbẹ̀rẹ̀ ò dẹ̀ jọ àwa lójú, ìbẹ̀rẹ̀ Aláàfin Ọ̀yọ́ Ọ̀wọ́ Adé ò jọ àwa lójú, torí pé ní ọ́fíìsì gómìnà ni wọ́n ti dífá fún wípé òní fámú Mákindé ló fi jọba. Bóyá ńgbà tí Mákindé bá parí tẹ́níọ̀ ẹ̀ o tó bá lọ ìlú ẹ̀ tó lọ sinmi, bóyá ẹjọ́ á dìde àti ìmọ̀ ní tó ṣẹlẹ̀ tá a fi gbọ́ nǹkan kan lórí ọ̀rọ̀ ikú bàbá ọba Ọ̀yọ́ tó jí àti ìmọ̀. Nígbà táwa ń gbọ́ ó fún Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀wọ̀n ní Ọọ̀ni wọlé kò dìde kò ṣàyẹ́sí Ọọ̀ni nǹkan kan gbáàwò, ṣe bó padà wá sáàfin Ifẹ̀ tó wá apologize. Nígbà tá a tó wá máa rí sìn látọ́ wá sọ pé wọ́n fi Dr. Sanusi ìkan náà businessman tó wà ní Ìbàdàn wọ́n fi joyè ní Ilé Ifẹ̀, ọ̀kan lọ́mọ of Yorùbá land. Aláàfin dìde against ẹ̀ pé kán reverse ẹ̀ pé Ọọ̀ni ò lágbára láti fìyàn jẹ ọba Yorùbá land. Ṣọ́yọ́ ló wá lágbára. Ni mo ṣe ń sọ pé ọ̀rọ̀ Ọ̀wọ́ Adé yìí ó ní the findings o. A ti mọ Olúwo báyìí, a mọ nǹkan tí ó ń fá sórí tó fi jẹ́ pé tó bá wá sọ̀rọ̀ sí anybody ò bọ́dà mọ́. A fẹ́ mọ tóun náà ń fá sórí so that a lè pa òun náà tì sẹ́gbẹ̀ẹ́ kan láti má wulẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó nítumọ̀ sí ọmọ ènìyàn mọ́. Mo dẹ̀ sọ fún ẹ̀ the other time, oríṣiríṣi ọba la ní báyìí, léyìí tó mu gbó wà, léyìí tó mu drug wà, léyìí tó mu ewé ẹni wà, oríṣiríṣi ni wọ́n ń ṣe. So ń sìn báyìí a dẹ̀ ti ń lọ sí ipò kan tá a ti máa pín wọn sọ́tọ̀ọ̀tọ̀. Àwọn ọba gidi, àwọn àdébù ọba, àwọn ọba 1.5 àti half ọba kọ́tà náà wà. So ìyẹn ni ò jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó jọ wá lójú. Ọọ̀ni ò lè fún lésì kí nígbà tó bá lọ fún bàbá ẹ̀, kì í ṣe bàbá ẹ̀ o, nígbà tó lọ fún bàbá ẹ̀ ní 48 hours kó reverse ní tó ṣe. Definitely bàbá ohun tó ń mu afẹ́ mọ́, ohun tó ń mu afẹ́ mọ́ kí ọba kan nílẹ̀ Yorùbá ẹ̀ òun fún Ọọ̀ni ní 48, òun fún bàbá òun ní 48 hours. So àti rí pé ọ̀rọ̀ yẹn ẹni tó yẹ kó lè sọrú ẹ̀ ẹ̀yin náà á mọ̀. Ọ̀rọ̀ Yorùbá land tó ń folóyè jẹ, oyè kan ṣoṣo l'Aláàfin ní tí wọ́n ń bá dù, tí wọ́n ń fún tó jẹ́ ti Yorùbá land, gbogbo Yorùbá land ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò tí Gani Adams jẹ, Ààrẹ Ọ̀nà Kakanfò nìkan lóyè tí Aláàfin ní tó lè fi jẹ nílẹ̀ Yorùbá tí oníṣẹ́ tó máa yí lọ́wọ́ ẹ̀ wò lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò. Máyégún Ọ̀yọ́ ni Wàsíù o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tó wọ́n fi joyè lọ́yọ̀ọ́ tọ̀yọ́ ni wọ́n. You understand? Wà á rí pé tálákè bá fìyàn jọba, tó bá fìyàn joyè, á ní kinní kan oyè kinní kan of Ẹ̀gbá land. Tí níjẹ̀ṣà náà tó bá fìyàn joyè kan ní Iléṣà, wá ní of Ìjẹ̀ṣà land. Tó bá dẹ̀ fìyàn joyè ní Ìbàdàn, wá ní kinní kan of Ìbàdàn land. Ọ̀yọ́ ò land anywhere. Kò sí tó ń jẹ́ Ọ̀yọ́ land. Ọ̀yọ́ kingdom dẹ̀ yóò ti parẹ́ kó tó bí bàbá ìyáláyà ẹ̀. So kò sí tó ń jẹ́ Ọ̀yọ́ land. Ìgbà tẹ́ ẹ̀dẹ̀ ti níyẹn ẹ ti mọ̀ pé oyè tẹ́ bá yàn ti yín ni. So you understand? So Ifẹ̀ nìkan
ló lágbára láti fi ìyẹn jẹ oyè of Yorùbá land torí gbogbo láǹdì tó kù abẹ́ Ifẹ̀ ni wọ́n wà. Either ó jẹ́ billionaire, I don't care. Either ó jẹ́ tálíkà ló jọba nílùú wàhálà tí yín nìyẹn, but every land nílẹ̀ Yorùbá ẹ̀ under Ifẹ̀ ló wà. Ọ̀wọ̀ adé yìí tó bá yẹ pé gẹ́gẹ́ bí orúkọ ọmọ ó yẹ kó fúnra ẹ̀ ní ọ̀wọ̀ torí adé ti wà lórí ẹ̀. Ayé ló wà, ó ti jẹ ọba tó jẹ, ó ti jẹ Aláàfin kí Bọ́lá Tinubu tó declare Ọọ̀ni of Ifẹ̀ as olórí gbogbo ọba ní South. Kì í ṣe lórí gbogbo ọba nílẹ̀ Yorùbá o, ní gbogbo South títí délẹ̀ Ìgbò. Ọọ̀ni federal government ló fi ṣe olórí fún gbogbo wọn. Ẹ kò ṣe wá fún Bọ́lá Tinubu ní 48 hours kan withdraw ẹ̀. In fact mi ìfẹ́ kí ló bí mi sí ọba yìí o, Tinubu bá bí mi máa sọ ọ̀rọ̀ burúkú o. Ṣé bí ojú ẹ̀ ní Bọ́lá Tinubu ṣe fún ọba yìí ní olórí gbogbo ọba ní South tó fi ti Sókótó fún wọn ní North. Kò ṣe wá kọ̀wé sí Bọ́lá Tinubu ń gbà yẹn àbẹ́ni tó fi ṣe olórí yín kì í ṣe òun láláṣẹ ni, kì í ṣe òun lọ̀gá yín ni, kì í ṣe òun ní bàbá bàbá yín ni. Kó lọ ṣọ́ra ẹ o, kó fi Ọọ̀ni of Ifẹ̀ sílẹ̀ o, kó fèsì federal government o. Kò sóyè tó lè wà látọ̀yọ́ tó jẹ́ ti Yorùbá land lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀kọ́ ní Dọ̀tun Sànúsí jẹ́. Ọọ̀ni ìfihàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn ọ̀rọ̀ kan wà tó bá jáde lẹ́nu ilé ọlọ́gbọ́n ló ń sọ̀rọ̀ ẹ̀. Tọ́rọ̀ bá jáde lẹ́nu ẹlòmíì wá ní lágbájá ló ń sọ̀rọ̀ yìí. Bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn. Ó fún Ọọ̀ni ní 48 hours. No, definitely aláti súnmọ́ Aláàfin yẹn ká mọ nǹkan kan nípa ẹ̀. Àwọn tó bá dẹ̀ súnmọ́ mo mọ̀ pé lágbára Ọlọ́run á sẹ́ndì fọ́tò bọ́ ti sẹ́ndì tó lúwo sí wa. So ẹ má bọ́dà nípa ẹ má jẹ́ kó mú fún yín. Mi ò fẹ́ kẹ́nìbọ̀dì sọ̀rọ̀ nípa ẹ̀. A ti fi Dọ̀tun Sànúsí jẹ́ ọ̀kan lọ́mọ of Yorùbá land. Ẹ kó máa jayé ẹ̀ lọ. Ẹni tó bá bí bàbá ẹ̀ dá kó lọ lé àbára plate number ẹ̀ kó lọ mú kúrò ńbẹ̀. Ṣé bí wọ́n mọ lé Dọ̀tun Sànúsí? Ṣé bí wọ́n mọ lé Ọọ̀ni of Ifẹ̀? And let him come. Ẹ jẹ́ kó wá fún bàbá ní ìwé ìpẹ̀jọ́. Ìgbà yẹn là tó ẹ̀ṣẹ̀ wàá sọ fún wọn bọ́n ṣe jẹ́.